This is a warning to all my non-Yoruba friends in London. Now listen to me. Now you say you won't do party. Now you say make I come celebrate with you. Now you go invite me, tell me the venue. Then upon arriving there, you expect me to buy water, buy food, buy drinks. Where I go eat? I'll send you party. Which kind norm be this one now? Now only my Yoruba friends go invite me, say come party. Come party means come party with me. They will give you the IV, the hall, the location go there very close to you. The proximity is always admirable. But all my non-Yoruba friends, when I go carry me go where I don't know, make me use Uber. Because some places you cannot even drive to those places. Use Uber. I'll pay Uber like 80-something pounds to come to your venue. Pay another 80-something pounds, come back. You go still expect me to buy water, buy food, buy drinks. What I go drink for your party? What's the point of inviting me to your party? If you achieve any party now by force, now the question why they ask now by force, no only my Yoruba friends are they exempt because no single one of them why attending party where story come out. Now I beg on the story done too much. I will endure this last one yesterday. Another person will invite me come party. If you know that me won't buy food and drink, make it known to me. Because I can stay in my house and eat those things and save some money. So why should I make such expenses? The only thing we remain now, make una tell us me will pay for DJ too. We go provide music. Where we go dance to. More wisdom. Put on for your IV. Say food and drink. On you. It's easier that way. When I know they ever put on for an IV. Now until the person reach there, he sees say food and drink. Now I won't buy them. Now only my Yoruba friends you go their party. Before they serve you food, you don't belly food. Food, they make sense. I beg you, if you never mature rich to throw a party, don't dive into it. Don't venture into it. This is my warning to all of you in this 2023. This one why I attend yesterday, Saturday, is the last one. Because with me, if I can't afford to hire a hall or do a big party, and they carry few friends where they close to me, go restaurants, go chop. Why I go there my own jeje? You send me IV. You will come, they expect me to buy the food and drinks for the party. Enough of this. Upon that, you don't even care the fuel or the stress of coming to that venue. Because of cheap venue, you go travel. You dey stay so place, you go begin travel, go outside London, go pick venue. Just because you... Hello, mokiwa o. Ajindara máa jẹ́ fún gbogbo wa. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé ni mò ń jẹ́. So, ẹ̀yin èèyàn mi ò lè ti gbọ́ nínú fídíò yìí. Sister wa yóò kàn dédé máa bínú bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá dé list sọ̀rọ̀ yẹn náà. Ó fa ìbínú díẹ̀ ni, but ó ti fẹ̀hónú hàn. Mo dẹ̀ wá fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa nílùú London, message fídíò yìí fún àwọn èèyàn wa ní London ni. Mi dẹ̀ wá mọ̀ bóyá ó tún ní àwọn country míì tí wọ́n ti ń ṣe, bóyá wọ́n dẹ̀ ń ṣe gangan náà ní Germany tíátíá yìí. But ó kàn jẹ́ pé mi ò tí invite mi sí irú party bẹ́ẹ̀ yẹn. Tó bá ṣẹlẹ̀ ní country tó bá wà, nǹkan tí woman yìí complain lé lórí, ipò ń ṣẹlẹ̀ ní London, ẹjọ́ nítorí Ọlọ́run ní UK as a whole. Ẹ bá wa kọ síbi comment under comment, ẹ bá fi ṣe comment sí under video yìí. Ohun tí arábìnrin yìí fi ń bínú tó ń sọ̀rọ̀, ó wọ̀nà àwọn tọ́jọ́ wà ní UK ni wípé òun ò fẹ́ wà láláyé òun. Gbogbo ẹni tí ẹ bá ti jẹ́ ọmọ Yorùbá, tí ẹ kì í ṣe Yorùbá, tẹ́ bá ti fẹ́ ṣe party, tẹ́ bá ti fẹ́ ṣe party UK, ẹ má máa invite òun mọ́. In fact, níbi tó ń bá lọ́gọ́ tó sọ̀rọ̀ yẹn tó dùn dé, ó fẹ́ lè sọ wípé all the non-Yorubas tó wà ní UK, bóyá kẹ́ má ṣe party mọ́ torí ẹ ò mọ party ṣe. Wọ́n ní kẹ́ lọ kọ́ bó ṣe ń ṣe party lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni waster ni wọ́n, àwọn kìkìdá arúgún. Wọ́n náwọn ni wọ́n gbé orí òṣùbà kàǹkà fún ní gbogbo àgbáyé. Ẹ̀yà Yorùbá ló gba ike kí náà máa ń gbé, ló gba award. Òun ló gba àwàlágbà award wípé the best party organizer. Àwọn party ṣe bàjẹ́. Àtúngbàwé àtúnjẹ́ gbèsè lé lórí lọ́rọ̀ kọ́ṣá. Ìdí tó ṣe bínú rẹ̀. Ó ní àwọn tí kìí ṣe ọmọ Yorùbá. Ṣé ìdẹ̀mọ̀ ipò ti pẹ́ tí fídíò yìí ti máa ń jáde láti UK yẹn? Ó ga ò. Ó ní àwọn tí kìí ṣe non-Yorùbás tó wà ní UK. Tẹ́ bá ti ń ṣe party, wọ́n ní kẹ́ máa là á, wọ́n ní kẹ́ pinre, kẹ́ láre, kẹ́ fi jọmọ tó Ọlálọ́mí nílé Ọlálọ́mí.
na máa bí ṣùgbọ́n kọ ìjà kan ìjàkadì lórí tó tọfà ẹ má bínú o tí mi bá ṣe dáadáa o wọ́n ní ẹ máa pínre kẹ́ máa láre pé kí ló fẹ́ bá dé jẹ́jẹ́ àwọn làwọn máa jókòó ẹ̀yin ará UK send iv sí wọn wípé kán wá join yín ní celebration bóyá wedding ni o birthday ni o housewarming ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ò wá ní kọ́ síbi wedding fún wọn wípé wedding tẹ́ ń bọ̀ yìí ẹ mú owó oúnjẹ owó omi owó wine anything tẹ́ bá máa mu ẹ mú dání ohunkóhun tẹ́ bá máa jẹ ẹ mú owó ẹ̀ dání gbogbo ẹ ti wà ní jíjẹ ẹ wá kọ sínú iv ẹ fún wọn ní iv ẹ fún wọn ládírẹ́sì ẹ ò ní sọ síbẹ̀ pé wá pẹ̀lú owó oúnjẹ títà ní o nínú celebration tẹ́ fẹ́ wá bá wa ṣe yìí oúnjẹ títà ní mímu títà ní o àwọn á ti rò wípé ìrọ̀rùn ní jíjẹ mímu bá dé ẹlòmíì ò wá ní jẹun kúrò lé pé kóun ti ẹ̀ lè jẹ oúnjẹ patí ṣẹ̀mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ Áfíríkà á ti bàjẹ́ oúnjẹ patí gan oúnjẹ patí máa kàn déédéé máa wu ẹlòmíì jẹ níbi tó Yorùbá tó rọ̀ wá lọ́rùn dé ẹlòmíì á máa sọ fẹ́ pé patí jọ̀lọ́ọ̀fù àbí jọ̀lọ́ọ̀fù ráìsì patí èké tó bá jẹ́ ń bẹ̀ ipò òun lè kú nítorí òun ò fi báyàn ṣeré ẹ̀ tí ìrìbí tí odidi ọkùnrin tó nà látòkè désàlẹ̀ tó ti ń jàjà jọ̀lọ́ọ̀fù ráìsì patí Yorùbá lẹ́nìyẹn àwọn sísítà mi yóò dẹ̀ pé ó ti bọ́ sápò bínú wọn ẹ̀yin ẹ̀yà tó kù ní UK wọ́n ní kẹ́ lọ kọ́pì Yorùbá báwo lẹ ṣe máa invite wọn kọ́ wá celebrate pẹ̀lú yín ẹ̀tún àwọn náà máa débẹ̀ wọ́n á máa ra oúnjẹ wọ́n á tún máa ra omi wọ́n nígbà tẹ́ tún máa ṣe parí tẹ́ máa yípe fún wọn nígbà tẹ́ ẹ̀ lówó kí lẹ̀ ṣe patí fún na by force ṣé wọ́n fọ́ọ̀sì yín ni wọ́n fọ́ọ̀sì yín wọ́n lè máa gbé nínú London tẹ́ bá wá fẹ́ ṣe patí ẹ wá lọ sí outside London lọ́n nínú igbó níbi tẹ́ ti máa rí ọ̀lù tó ship ọ̀tọ̀ náà máa drive lọ́ọ́lọ́ọ́lọ́ ẹlòmíì á drive bíi 3-4 hours kó tó débi ọ̀lù tẹ́ ti fẹ́ ṣe patí tẹ́ invite wọn ẹ̀ tún wá débẹ̀ lẹ́yìn ìgbà tó ti waste owó epo tó ti waste epo gbogbo ẹ̀ wọ́n á tún wá débẹ̀ oúnjẹ àti mímu kò tó wá ní jẹ́ lọ́fẹ̀ẹ́ wọ́n mọ̀ rà á ni màdámù yìí sọ pé níbi tá a bá dé ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn kò nice ó láwọn ò fọ́ọ̀sì yín ká ẹ ṣe patí no be by force tó ò bá lówó láti ṣe patí ó lè organize bí get together àwa bíi mélòó kan fẹ́rẹ́fẹ́ ẹ ra arrange bó jẹ́ màkì ni bó jẹ́ Chinese restaurant ni bó jẹ́ Italian restaurant èyí táwọn bá ṣàti gbé bó jẹ́ bíi 10 people àbí 5 people ní ẹ rọra jókòó kẹ́ ní nice time kó dẹ̀ rọra san bíìlì yẹn ó pọ́n ẹ léjú wípé kó wá pé èrò rẹpẹtẹ kó gba ọ́ọ̀lù kẹ́ wá máa sọ wípé tẹ́ bá ti débẹ̀ ẹ sanwó oúnjẹ ẹ sanwó omi wàláì àbùkù ní lóòótọ́ kò dà èmi gan mọ̀ àbí kí lẹ wí màámi dádì mi ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ wí àwa kì í ṣe bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé àjọmọ̀ ṣiṣẹ́ mẹ́jẹ̀ kọ́mọ kówó délé olópọ̀jù ní Yorùbá àgàgà àwa obìnrin tá a wà lábúrọ́dù tí ìmọ̀ kan àìmọye ọmọ Yorùbá tó wà lábúrọ́dù ó ń rówó wọ́n tún máa ń dájọ́ ẹlòmíì á dá àjọ yẹn tí kú tí yẹ á fa iṣẹ́ bẹ́ẹ̀ ní máa kú ẹ̀rọ ìpé ó fẹ́ fi kọ́lé ni àbó fẹ́ fi ralẹ̀ àbó fẹ́ fi sanwó school fees àwọn ọmọ ó bá dájọ́ tán ó fẹ́ ṣe pátì ẹlòmíì á máa ná bíi 20,000 euro lórí pátì 5 hours alárùngún ló pọ̀ jù nù yín nínú fídíò yìí náà báyìí tuntun ní tí ìmọ̀ èyí tó yẹ kó tó jẹ́ ti yín bẹ́ẹ̀ o ṣe é mọ̀ kan ti fi sí yín lórí pé ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ mọ̀ pátì ṣe jù ẹ̀yin lẹ mọ̀ owó waste jù wasted nìyín ẹ mọ̀ owó waste gan ni owó tó yẹ ká ẹ fi ṣe bísínẹ́sì owó tó yẹ ká ẹ fi ra nǹkan tó ṣe nǹkan tó wà important ilé ayé àní débi pé àwọn obìnrin àgàgà school fees àwọn ọmọ wọn tí rí san o àwọn ọmọ ò rí school lọ ìmí ìgan tó bá rówó school fees san kò ní lọ register àwọn ọmọ ìsíbi tó ti máa tí school private school tó wà pa you understand owó yẹn ó prefer pé kó máa fi ra gold kó máa fi ra aṣọ ẹbí kó ra latest wig nígbà tí ẹlòmíà lóun ra òun dé wig láì ṣe ìyàwó Davido òun dé wig 5 million ẹ bá mi bèrè irú business wo ló ṣe irú iṣẹ́ wo ló ṣe o Yorùbá ẹnu mà ti ń kùn yín ibi tẹ́mi máa ń lọ lórí ọ̀rọ̀ ẹ mà nìyí mo máa fẹ́ kẹ́ wo fídíò kẹ́ tútù wo ẹ yé ṣe bí àpà mo mọ̀ pé ó máa bí yín inú èèyàn tó bá ti sòótọ́ ọ̀rọ̀ fún yín lọ́ta yín ìbò mi ìsìnrán yín àmì ìran yín jàre ẹ kóra yín jókòó síbì kan tẹ bá fẹ́ ṣe ni ẹ ṣe ẹ bá fẹ́ bú mi ni ẹ bú mi ẹ ṣẹ̀ṣẹ̀ máa bú yàn ṣùgbọ́n èmi ó sòótọ́ fún yín o ìwà pàtàwọn ọmọ Yorùbá ń wù lórí ọ̀rọ̀ pàtó tí ń bọ́ sí sọ lẹ́nu ó ti ń bọ́ sí tìjú kí ló dé
àti wá fi party ṣíṣe a fi hàn ra wa léèmọ̀ àti sọ the competition a ò wá fi ṣe yẹn nìkan a tún ti fi hàn àwọn ẹ̀yà míì léèmọ̀ torí àwọn ẹ̀yà tí ò use má ti máa waste owó àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lánàyàn tó jẹ́ wípé owó tó ní dání ó fẹ́ fi invest ló fẹ́ fi ṣe nǹkan gidi ó fẹ́ fi ra ilé ó fẹ́ fi ṣe nǹkan gidi ó fẹ́ ṣe nǹkan tó make sense pẹ̀lú owó yẹn ó ti ní ẹ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ wájú ni òun ti produce ìlú ní pátí ká ẹ jójó ọ̀fẹ́ you understand ṣùgbọ́n owó omi tó máa mú gbogbo drinks tó máa mú àti gbogbo tó bá máa jẹ gbogbo ẹ̀ pátápátá kó ti mọ́wọ́ ẹ̀ dání sápò ẹni o àwọn ẹ̀yà kan ló ń ṣe bẹ́ẹ̀ ṣé àsìkò tí wá tó kí Yorùbá náà ká ẹ máa ṣe bẹ́ẹ̀ torí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ṣe rí gbogbo bérò ṣe máa ń ṣe wọ̀tìwọ́tì nínú pátí tẹ́rù àbò ní pátí gan pé kí ló lè tẹ́lẹ̀ yìí àṣé mo pèrò tó báyìí ni wà inú àá máa dádùn ẹlòmíì inú àá máa dùn pé bẹ́ẹ̀ ló ń mọ̀yàn tó gbèsè ló ń ṣe yan after the party gbèsè lórí gbèsè Lord in the name ipò náà fẹ́ join league òun náà kan bá ń sọ pé òun náà ṣe nǹkan pé kinní kan kò wá ní ṣe lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ òun náà fẹ́ bá àwọn tó ti jẹ yó tó ti jẹ ṣẹ́kù tó ọmọlà tó wókọ nǹkan táwọn yẹn ṣe òun lòun náà fẹ́ ṣe olókùn mọ̀sọ́sù bíi tèmi ṣì ní o àwọn ìtàn wọn láwọn ra wọn wá mú aṣọ oríṣiríṣi wọn á raṣọ ẹlòmíì aránṣọ 1 million èmi ò ní ọdọ tó bá ránṣọ 1 million fún pátí tó fẹ́ ṣe pátí 4 hours 6 hours aṣọ wọ̀nyí dẹ̀ ní kò ṣaṣọ tó kàn lè máa wọ̀ ẹ́ níyà occasionally náà ló lè máa wọ̀ tó bá dẹ̀ ti wọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ méjì ní gbogbo ẹ̀ bá dojúrúpo ní owó bá jó tán tó bá wá yá wọn wá máa sá kiri wọn wá máa jump from one bed to the other kò sọ ọkùnrin tó kẹnu sí wọn tán nígbà bójú bá pa fírí gan ohun tí òye kan ṣe wá ṣe nígbà tó bá ń wọ́wọ́ kiri irú ìgbésí ayé ò fàtàdánù wo lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń gbé abálájọ tí gbogbo ẹ̀yà ní Nàìjíríà lẹ́ni àwa la wá ń jó iná Yorùbá wá ń jó sẹ́yìn ó ń jó sẹ́yìn kò wá sí nǹkan ẹyọ kan tó lè fi sórí ọmọ Yorùbá wípé Yorùbá good in this or in that education tó la good bẹ́ẹ̀ ó ti mẹ́ẹ̀ẹ́ kò sí nǹkan ní business wọn láàmú business ṣe wọn ló bá tán ó tán the only thing tó fi qualify wa ní gbogbo ilẹ̀ Nàìjíríà tó all over the world Yorùbá ẹ̀yà Yorùbá pàtí ni arúgún ẹ wo ẹ̀yin lẹ mọ̀ jàre màámi ẹ má bínú sí mi èmi ò ní ẹ má ṣe pàtí torí pé ọ̀rọ̀ pẹ́ bí yínú mi ní ẹ má ṣe pàtí o wàláì ẹ lè lọ yáwó ká ẹ máa fi ṣe alálàlálà àtijọ́ tẹ́ ti ń ṣe ẹ̀dìyẹ ọ̀tọ̀ nǹkan tí mo kàn mọ̀ ni pé bó bá wù ẹ́ kó o ra 1 billion màlúù bó o bá pa fún pàtí ẹ̀ ibi táwọn kan ti sọ pé mo jàjẹ yíra mò ń pọ̀ ibẹ̀ làwọn míì á ní egungun ẹ̀ lásán mi ìtẹ̀mọ́lẹ̀ ṣé o ti ráyè ẹ̀ ibi tó tán tó ẹ̀ǹdì sí nìyẹn lẹ́yìn kan dẹ̀ pariwo kan lu gbọdọgbọdọgbọdọ kí gbogbo wájú ká mú gèlè ká ya fọ́tò yìí kẹ́kẹ́kẹ́ ká bá yín dá sórí igbá èmi á lé lémi eléyà relẹ̀ ó máa kú wọ nìkan ìwọ ló máa dárò gbèsè ẹ̀sán ẹ jẹ́ ká lé ọmọ Yorùbá a ti máa waste owó jù afẹ́fẹ́ yẹyẹ wa ti pọ̀ jù àwọn nǹkan tá a tó òun la máa fẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ̀ pa jù bẹ́ẹ̀ lọ fake life mo fẹ́ lè sọ pé yìí lè live fake life jù àwa ni kí ló dé bẹ́lẹ̀ bá máa bọ́ síta ní pati Yorùbá ló pọ́lì the best tí tọ̀hún bá máa dé bí tọ̀hún bá máa dé lóhùn ó lọ sí pati òun attend pati tí òun ṣe ti Yorùbá torí bó bá lọ pati Yorùbá kò sí nǹkan tó ní dì kúrò ń bẹ̀ wàá di ìṣáná wàá di tíì wàá di oúnjẹ wàá di kò sí nǹkan tó ń pín kúkúrúkú wọ́n tún máa ń gbóúnjẹ ẹlẹ́bọ̀gan ní pati wàá jẹjẹjẹ ẹlòmíì ibi tẹ́ ti jẹ oúnjẹ pati kiri ẹ̀yìn máa jẹ bọ́tẹ́ máa ránràn ẹlòmíì ti jẹ oúnjẹ pati títí wàláhì ó ti padà jẹun tí kò yẹ kó jẹ láyé ẹ̀ èèwọ̀ tó nǹkan tó ṣe sára tó ní kò gbúdọ̀ jẹ ewu ẹ̀ ó léwu ò jẹ òun ò ní jẹ̀wò òun pa á mọ́ ṣùgbọ́n oúnjẹ tán dédé wá gbé wá sínú kinní fún ẹ tó ń sọkútù wọ̀wọ̀wọ̀wọ̀ tán gbé náà sábẹ́ ẹ̀ tí wọ́n náà ó dùn kíní tán ní kó má jẹ èèwọ̀ yẹn tó lómọ yẹn ó wà lára ẹ̀ ó mọ̀ ní. ẹ lọ́wọ́ ẹbí jókòó jẹ́rẹ́ kẹ́ lọ máa ṣe bísínẹ́sì kẹ́ invest owó kẹ́ yé rungun owó mọ́ kiri ilẹ̀ kẹ́ yé bojú everybody wá jẹ́ gbogbo wa kọ́ la sínwé mọ́ patí ojú ti ń gbà mí tì fún ẹ̀yin ọmọ Yorùbá àbí kílẹ̀ yín náà sọ tí mo bá parọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbi comment section ǹjẹ́ a ní láti pariwo léra wa lórí níbi tá a bá dé lórí ọ̀rọ̀ patí àwa ọmọ Yorùbá ṣé nǹkan mi ò ti wọlé sí wa lára nínú ọ̀rọ̀ patí ṣé gbogbo Nàìjíríà àwọn ẹ̀yà tó kù Nàìjíríà ṣé wọn ti gba ti bí patí wọlé sẹ́yìn ọmọ Yorùbá lára nǹkan mi ti wà lọ́rọ̀ yìí o ẹ take it easy o tó má bínú brother mi mọ́mì mi mo ní láti ṣe ohun tí mo ní láti ṣe ni kí ni ìwọ náà feel lórí fídíò yìí jọ̀ọ́ bá mi drop mind ẹ síbi comment section jẹ́ kẹ́mi náà mọ nǹkan tí ìwọ náà feel ṣé nǹkan tó wà òkè ṣé kò wà òkè ṣé ó wà òkè kí ni ká yọ kúrò kí ni ká fi kú kí ni ìwọ náà feel má sì gbàgbé láti bá mi ṣe kí ni subscribe sórí YouTube channel mi ire o.